ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ṣàlàáfíà ní ẹwà wọ́n ní inú kábíyèsí àti bàbá kábíyèsí dùn àti Queen Naomi wọ́n nínú wọn dùn ó nígbà tí wọ́n padà sí inú palace wọ́n ní torí pé ó ti pẹ́ tí wọ́n ti kúrò nínú palace wọ́n dẹ̀ ti ń bẹ̀ wọ́n wípé kí wọ́n padà sínú palace pé wọ́n ní àwọn ò ní padà wípé ṣùgbọ́n inú wọn dùn gbà tó padà sínú palace wọ́n ní màmá wọn wọ́n ní wọ́n bá wọn sọ̀rọ̀ ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni mo bá yín gbogbo lé ń kọ́ Yorùbá ni mo máa ń sọ lórí channel yìí nítorí àṣà àfẹ́ gbàgbé àṣà àti ṣe wa ẹ̀yin èèyàn lé a máa ń sọ̀rọ̀ nípa politics a máa ń sọ̀rọ̀ nípa royal gist àti celebrity gist a máa ń sọ̀rọ̀ nípa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe so that tá bá ti post any gist ẹ máa rí òkè lọ́lá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé bí a ṣe gbọ́ o wọ́n ní màmá Dr. Lizzie wọ́n ní Princess Diola wọ́n ní bàbá kábíyèsí àti Queen Naomi wọ́n ní wọ́n bẹ̀ Dr. Lizzie wípé kán jọ kán má kó òun palace mọ́ o wípé nítorí pé bí wọ́n ṣe kúrò nínú palace ó affect kábíyèsí ẹ̀yin náà mọ̀ pé kábíyèsí ránṣẹ́ pé Dr. Lizzie kan wá gbé àwọn lọ sí Àkúrẹ́ wípé àwọn fẹ́ lọ sinmi nítorí high blood pressure wọn lọ sókè nítorí wọn ò lè ráyè láti sinmi nínú palace wípé wọ́n sì kẹ̀lérò wípé in fact gan Queen Naomi ní láti gbàdúrà fún wọn ni ẹ̀yin èèyàn lé kìí ṣe nǹkan kékeré ni ó ṣẹlẹ̀ ẹ̀yin náà mọ̀ bí àwọn olórí yìí Mariam àtolórí Rónkẹ́ àti Ashley bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí frustrate kábíyèsí àti Dr. Elizabeth nítorí pé kábíyèsí ra ilé àti ilẹ̀ fún Dr. Elizabeth wọ́n ní ṣe ni wọ́n ń pe Dr. Elizabeth ní ṣekúṣẹyẹ o wọ́n ní wọ́n ń sọ fún Dr. Elizabeth pé Dr. Elizabeth ń support Queen Naomi àti kábíyèsí wípé Dr. Elizabeth ń ṣòfófó wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ Dr. Elizabeth ló ń sọ fún kábíyèsí wọ́n ní in fact bá a ṣe gbọ́ wọ́n ní olórí Rónkẹ́ ló kọ́kọ́ wá attack Dr. Elizabeth wọ́n ní Mariam àti Ashley náà wọ́n attack Dr. Elizabeth wọ́n ní Ashley ń pariwo kiri pé Dr. Elizabeth àtìgbà tó ti dé palace kò jẹ́ kí kábíyèsí nífẹ̀ẹ́ òun mọ́ wípé ó gba ọkọ òun wọ́n ní Mariam ń sọ pé Dr. Elizabeth ó yẹ kó máa bá wọn fọwọ́sowọ́pọ̀ ní káwọn máa bá Queen Naomi àti kábíyèsí jà wọ́n ní ṣùgbọ́n wọ́n ní ṣe ni Dr. Elizabeth àti Tèmítọ́pẹ́ ṣe ni wọ́n support kábíyèsí. ẹ̀yin èèyàn lé ṣé tí obìnrin tó bá ń fún ọkùnrin ní wàhálà ṣé ọkùnrin yẹn máa nífẹ̀ẹ́ obìnrin yẹn ọkùnrin yẹn máa rí obìnrin yẹn báyìí ó máa sá ni kò tiẹ̀ ní fẹ́ wálé àwọn ọkùnrin wa wọ́n dàbí ọmọ ọwọ́ ni tó bá ń gbé wọn tó ń rà wọn tó ń ṣe wọn gẹ́gẹ́gẹ́gẹ́ tó ń pọ́n wọn lé ẹ̀yin ò lè fi tí Queen Naomi kọ́gbọ́n ni bó ṣe máa ń ṣe tán bá rí kábíyèsí èèyàn á máa bá kábíyèsí jà ẹ wá fẹ́ kí kábíyèsí nífẹ̀ẹ́ yín irú ìfẹ́ wo nìyẹn bọ́n kó owó lé irú obìnrin báyẹn lórí èèyàn ò gbúdọ̀ kó owó yẹn nítorí pé obìnrin bìlísì kò sọ́kùnrin tó fẹ́ fẹ́ ẹ̀yin èèyàn lé kìí ṣe nǹkan kékeré rárá Dr. Elizabeth wá sínú palace yẹn ó ń support kábíyèsí àti Queen Naomi ẹ̀ ní ìfọ́rí orí ń fọ́ yín lórí yẹn ṣé kí Dr. Elizabeth máa bá Queen Naomi jà láìṣẹ̀ wọn ni àbí kí Dr. Elizabeth máa bá kábíyèsí jà láìṣẹ̀ because I just don't understand ẹ̀yin gan tẹ́ ti ń bá kábíyèsí jà látijọ́ ìfọkànbalẹ̀ wo lẹ́ni àti Queen Naomi ìfọkànbalẹ̀ wo lẹ́ni bẹ́ẹ̀ ṣe dójúlé Tèmítọ́pẹ́ náà nìyẹn tẹ́ ní pé ó ń support Queen Naomi Tèmítọ́pẹ́ sọ fún yín ó ní àwọn làwọn yọjú ràn o àwọn làwọn yanjú ràn o torí kábíyèsí ti sọ fáwọn ẹ pé ìyàwó àwọn ni obìnrin yìí ìyàwó àwọn ni Queen Naomi òun ò dẹ̀ lè fi ìyàwó òun sílẹ̀ ó láwọn làwọn wá làwọn tójúbọ̀ nǹkan tí ò yẹ káwọn tójúbọ̀ o ó ní kán fi kábíyèsí àti Queen Naomi sílẹ̀ o kí wọ́n jẹ́ kó máa gbé ìgbé àlàáfíà ó lóun ò ní bá Queen Naomi jà ó nítorí pé Queen Naomi ò ṣẹ̀wọ̀n ó ní Queen Naomi ò ṣẹ̀wọ̀n kò sí nǹkan tí Queen Naomi ṣe fún ẹ̀yin èèyàn lé kìí ṣe nǹkan kékeré rárá ẹ̀yin náà ẹ wo ìgbà tí àwọn olórí yìí ẹ wo ìgbà tán ti bẹ̀rẹ̀ pẹ̀lú kábíyèsí mélòó la fẹ́ sọ mélòó la fẹ́ kà
mélòó la fẹ́ sọ fún yín lórí ọ̀rọ̀ Mariam àtolórí Rónkẹ́? kì í ṣe nǹkan tó yẹ pé kábíyèsí tiẹ̀ fẹ́ máa wọ́n fẹ́ máa rò ó because tó bá ti ń rò báyìí bí ìgbà tó yẹ pé inú wọn máa ń bàjẹ́ ni pé kí ló sún àwọn láti lọ fẹ́ àwọn olórí sínú palace. Dr. Elizabeth wá sínú palace yẹn, Ọlọ́run gbé wọn wá. Ọlọ́run wá jẹ́ kí Dr. Elizabeth favour kábíyèsí àti Queen Naomi. Wọ́n nífẹ̀ẹ́ wọn dénú. Wọn ò bá àwọn olórí ẹlẹ́gàn yìí, wọn ò bá wọn tò pọ̀. Wọ́n rọra yẹra. Wọ́n ń ṣe ti Queen Naomi àti kábíyèsí. Inú wa ń bí yín. Kábíyèsí á wá ṣe nǹkan kékeré báyìí fún Queen Dr. Elizabeth. Ẹ máa pariwo. Recently la gbọ́ pé kábíyèsí ra mọ́tò fún Dr. Elizabeth àti olórí Tèmítọ́pẹ́. Wọ́n níṣe ni wọ́n lọ fọ́ windscreen mọ́tò olórí Tèmítọ́pẹ́. Wọ́n ní wọ́n fọ́ windshield mọ́tò yẹn. Ẹ̀yin imagine ìgbà tá a máa gbọ́ wọ́n ní driver olórí Rónkẹ́ ló fọ́ gíláàsì mọ́tò. Kí ló dé? Kí lẹ fẹ́ gẹ̀ẹ́nu pé kẹ́ ẹ máa bà nǹkan jẹ́? Kí lẹ fẹ́ gẹ̀ẹ́ni nínú pé kẹ́ ẹ máa bà nǹkan jẹ́? Mo dẹ̀ mọ̀ pé nǹkan tẹ́ ń ṣe yìí ẹ̀ ń ṣe nítorí Queen Naomi ni. Kò sí any other thing. Inú kan bí yín ẹ̀ ń ṣe ìkà nítorí Queen Naomi. Kò dẹ̀ sí nǹkan tẹ́ ẹ lè ṣe, nǹkan tọ́lọ́run ti so pọ̀, kò sẹ́ni tó lè yà wọ́n. Ẹ fi Queen Naomi sílẹ̀ àti kábíyèsí kẹ́ jẹ́ kó gbégbé ayé àlàáfíà. Bóyá ẹ̀yin gan máa nísinmi. Bóyá ẹ máa nísinmi. Wọ́n ní bàbá kábíyèsí àti mọ́mì àti Princess Diola àti stepmom kábíyèsí, wọ́n ní wọ́n bẹ̀ Dr. Elizabeth pé kó má kó ònú palace mọ́ o because wọ́n trust àwọn olórí yìí. Wọ́n trust wọn láti bí síbẹ̀ yẹn. Wọ́n mọ nǹkan tán lè ṣe, especially olórí Rónkẹ́ àti Mariam. Wọ́n ní wọ́n trust wọn o. So gist tá gbọ́ ni o, ta ní ká wá fi tó yín létí ẹ̀yin ará ilé. Dr. Elizabeth padà sínú palace wọn nínú kábíyèsí dùn. Bóyá ìyá tẹ̀ ti jẹ́ kí blood pressure wọn lọ sílẹ̀. Ọlọ́run á dúró ti kábíyèsí, á fún wọn nísinmi o ní agbára Ọlọ́run. Àti bí bàbá kábíyèsí àti Princess Diola ṣe dá sí ọ̀rọ̀ Dr. Elizabeth náà, a dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ ṣé, a dúpẹ́. Gbogbo etí tó ń gbọ́ mi, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Òkè ní ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o ní agbára Ọlọ́run. Please share this video, like and subscribe. God bless you all.